oògùn ọ̀sà tó ní agbára. Ṣé rí àwọn ènìyàn wà láyé, ẹ̀dá oríṣiríṣi lọ́lọ́run dá sínú ayé. Ọ̀dọ̀ bàbá kan ni mo tó wà. Iṣẹ́ tí bàbá yìí base lé lórí, iṣẹ́ ọ̀sà nìkan ni, wọn kì í ṣiṣẹ́ mi. Mo ní kí n fún yín ní information yẹn ni. So ìwọ tó bá ní oògùn ọ̀sà, ìwọ tó bá ní àìsàn ọ̀sà tó bá ń ṣe ẹ́, kàn DM mi. Èmi ò ní mú ẹ wá sọ́dọ̀ bàbá yìí o. Èmi máa gba iṣẹ́ lọ́wọ́ bàbá yìí wá fún ẹ ni. Ṣé ẹ rí iṣẹ́ bàbá yìí? Ó dájú, oògùn ọ̀sà yẹn, ó dájú sáká ni o, kì í ṣe kwẹ́kwẹ́ o, kì í ṣe lọ wò wá o, confirm ni o. So tó bá ti ready wípé o ní ìdí ẹ̀, kàn DM mi. Tó bá ti sanwó ẹ̀, màá lọ bá ẹ gbà wá. 081 34 27 67 56 WhatsApp number mi ni, voice message ló máa send ẹ. Hello ọba, oògùn ọ̀sà yẹn èlò ni? So a máa sọ̀rọ̀ price. Tó bá ti wá lọ lò, tí o bá ti rí bẹ́ẹ̀, wá gbówó ẹ̀ padà lọ́wọ́ mi. Ìdí tí mo fi ń fọwọ́ sọ̀yà ni wípé láti àárọ̀ mo ti wà lọ́dọ̀ bàbá yìí. Gbogbo àwọn tó wá ń give testimony níbí látàárọ̀, níṣojú mi níbí wọ́n ti wọ 6. Bàbá ẹ ṣe wọn jọ́ o, iṣẹ́ ọ̀sà nìkan ni wọ́n base lé lórí. Ẹ mọ̀ pé bí mo ti ń tọ́jú bọ́lé kiri nìyẹn láti máa get àwọn confirm people. Yes. So tó bá mọ̀ pé ọ̀sà ń ṣe ẹ́, ó dẹ̀ ti lo nǹkan sí kò lọ. Àti get ewé àti egbò ẹ̀, confirm ẹ̀. Ìṣẹ́gun ọ̀sà nìkan ni mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ nísìnyí o. Tó bá ní ìdí ẹ̀, send voice message sí mi. 081 34 27 67 56. Tí àìsàn mi bá dẹ̀ ń ṣe ẹ́, kàn sí mi, mo lè bá ẹ gbá research ẹ̀, kí bá ẹ wá àwọn tó mọ̀ ń pa ẹ̀ jáde. But tó bá fẹ́ rán mi níṣẹ́, wàá fún mi lówó. Ẹ mọ̀ pé mi like owó. Agent àwọn babaláwo àtolúṣègùn lèmi. So but lórí ọ̀rọ̀ ọ̀sà yìí, ìyẹn ni mo rí níbí ní ìsìn tó confirm fún mi. Tí àwọn èèyàn dẹ̀ wá ń jẹ́rìí sí níbi tí mo wà yìí. WhatsApp number mi, voice message ni, má pè mí o, má block ẹ ni o. Nǹkan tó bá fẹ́ straight point, má sọ pé hello mi fẹ́ o. 081 34 27 67 56. Ire o.